Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wo ìkànnì yìí. Mr Dre Nolly TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n bá wa pàdé ní orí ayélujára, ó yàtọ̀ ṣẹ̀ṣẹ̀ bá wa subscribe sí orí channel yìí kí o comment kí o lè tún share. Èyí ni sinimá aládùn tí à ń jẹ ìgbádùn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní orí ìkànnì Yetunde Barnabas TV tí a pe àkọlé rẹ̀ ní Òwe Àkàlàmàgbò. Òwe Àkàlàmàgbò ni sinimá sinimá àràtọ̀ ó ti jáde sórí ìkànnì Yetunde Barnabas TV tí à ń jẹ ìgbádùn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó yẹ tẹ̀sẹ̀ lọ bá máa wò báyìí kí ẹ subscribe kí ẹ share. Àwọn ọ̀rọ̀ òṣèré ní wọ́n pàtó rẹpẹtẹ bẹ́ẹ̀, Múyìwá Adémọ́lá ó pàtó rẹpẹtẹ ń bẹ̀, Ìtẹ̀lẹ̀ The Icon ó pàtó ń bẹ̀, Àfíìsànwọ́ ó pàtó rẹpẹtẹ ń bẹ̀. Ṣáà tí mo gbogbo sinimá tí Yetunde Barnabas bá ṣe mọ̀ pé gbogbo máa ń kọ sí ni. Ṣàràfàdé Ọlọ́bàdé òun ni ó darí eléyìí. Ó yẹ tẹ̀sẹ̀ àwọn ẹ̀yẹ máa bá wò báyìí kíákíá kí ẹ sì bá subscribe sí orí channel wa bí bá ṣe ń wo sinimá yìí lọ́wọ́. Òwe Àkàlàmàgbò ó ti jáde, ẹ lọ́ máa bá wa wò. Ẹ ṣé púpọ̀.